وسلموا تسليما ويوم وصول الهاشم إلى الدنا لا طيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خلق محمد تجلى إليه الله نورا بذاته وأسكت ما في الأرض قول محمد ومن بعده الأملاك جاءوا من السماء لترحيب نور الهاشمي محمد أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم الأقلق سروري وحزني في اشتياق محمد ففيها لنومي ثم فيها ليقظتي أجرد شيري ذكرى محمد فلا ظاهر إلا بأفضل مرسل ولا باطن إلا بياس محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وقرنا طاعة لمحمد ألا من عصى مختاره خاب مقصدا عصى ربنا ختما محمد سما فوق كل سبي تلبية النداء رأى ربه بالعين عين محمد وقال له مولاه أهلا ومرحبا بعبدي وحبي مصطفى يا محمد دمائي وجسمي قد تصلي على الذي له في فؤادي مستقر محمد رأى فضله موسى وقال لربه هلا دمني يا ربي في حزب أحمد اللهم صل وسلم وبارك على روح سيدنا محمد صلى الله عليه وسلم. kí ló dé tí àsàlátì yín ò jákè? àwùjọ tá a wà yìí àwùjọ ànábì Muhammad fil arwahi wa ala jasadihi fil
وعلى قبره في القبور عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم. تحية والسلامة آمين. صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. يا سيد الأكوان فضلك واسع قد خصك رحمن بالآيات. ẹ jọ̀ọ́ ẹ̀yin náà lè jòkó lórí àga lórí àwọn tó wà lẹ́yìn yín. يا سيد الأكوان فضلك واسع قد خصك رحمن بالآيات. ẹ jọ̀ọ́ ẹ tó bá ní umbrella tí ò tó yìí kí wọ́n bá ń fún Dr. Kamal PhD ẹ̀ tó handle kámẹ́rà àti ẹ̀rí ìhùn ó important púpọ̀ láyé gbogbo àwọn àti ẹ̀kọ́ síbí. kójọ oòrùn gbọ́dọ̀ pa á mo lè sí torí mi fún bó ṣe jòkó. يا سيد الأكوان فضلك واسع. ọ̀sẹ̀un ẹni tó mọ umbrella yìí wá gẹ̀lẹ́ kí á mọ lóòní fóònù pa. آمين. jẹ́ ọ̀nà sí ọ lórí kò sí ìbẹ̀rẹ̀ sẹ́ńtì ẹ̀ rárá. قد خصك ìwọ ni òpá ń pọ̀ gá rẹ̀ ẹgbẹ́ òun lọ́ọ́ dà sí. رحمن في الآيات. قد خصك رحمن بالآيات. ìwọ tí ọlọ́run ní kájọ bára wa ní àwùjọ olóríire yìí ẹ jọ̀ọ́ ẹ mọ́ni lẹ́mi pé àwa ṣayẹyẹ ẹni lẹ́mi pé àwa ṣoríire ni ọ̀sàmì. آمين. ẹ dákun ẹ jẹ́ àgbàládá ẹni tí ó sàmì ẹ jẹ́ àbá ṣe tiẹ̀. torí tó bá ṣe ayẹyẹ ní ọlọ́run kébì mẹ́wàá látọ̀fà. mo tún sọ ní pé ayẹyẹ ayé mi tí ì ṣe lé nìkan. àwọn ọmọ ti kà á kún pé ìrìn àjò mi wá bí mo wá ṣe àlékún oríire ni. ọ̀rẹ́ kò sàmì mọ́. صلى عليك الله محبة الصباح. sọ̀rọ̀ tí wọ́n ń pín tí wọ́n ti pín fún wa o bójú kò mi èyí o àlùbáríkà tó bá lọ lé ká tó parí lónìí ni ọmọ rò ẹ̀yin tí wọ́n sì ń pín náà ẹ̀ bá fi ládàbí pé kó má da ìwó lẹ̀. وتعاقبت شمس من الظلمات. nígbà tí mo rí orúkọ ìjọ tí wọ́n pè mí mo ń bọ̀ distinguish tí mo rí orúkọ ìjọ tí wọ́n pè mí Jam'iyyatul Istijabati al-Khairiyya. Ara mi sì ń wárìrì. Gbogbo ẹ̀dá tí o bá ti ní ìsìjábà kò lè ráyé gbé.
Sọ́ọ̀mọ Yorùbá yẹn sì jábà ni. Gbígbàdúrà ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni àdúrà Yorùbá gbà ó dáràn. Ọlọ́run jádùá tèmi ó gbà sí. Àmín. Kọ̀dìtọ́rọ̀ ṣọ́ọ́pì lìnàbí Muhammadin. Jàmá. Ẹ̀tún bàbá tí jẹ́ sìjábà. Àwọn tí sẹ́nẹ́tọ̀ òbí tí mínísítà òbí. Gómìnà òbí wa, àmbásádọ̀ òbí wa. Bá a ti jòkó yìí, àmẹ́nu mi gbà pé àájọ jẹ lórí tébù kan náà ni. Jàmá bí ìbá ṣe sìjábà. Bọ́lọ́mọ Gẹ̀bánù ó ti di gọ́vnọ̀. Bọ́lọ́mọ ìyá ti ń ta ẹ̀fọ́. Bọ́lọ́ ti di mínísítà. Nítorí ẹ ká máa lé kalẹ̀ sọ ìjọ yìí. Àmọ́ tí ìrìnà pẹrẹpẹ mọ̀túmọ̀ rẹ̀. Wọ́n ń dákọ̀ ìsìjábà. Ọ̀tẹ́wọ̀ rẹ kọ́ sí àmín. Kọ̀dìtọ́rọ̀ ṣọ́ọ́pì lìnàbí Muhammadin. Bàtà ti Yorùbá nábì mi lọ fà lọ. Fàmátà ìlà dákàlì màkọ́mi rùsùlù. Kódà àwọn tó sọ ọkọ̀ ẹgbẹ́ yìí orí wọn fako. Jama'iyyatul istijabati al-khayriyya. Àwọn àparí ẹ̀ al-khayriyya. Pé ìsìjábà tá a tọrọ yóò gbogbo dáadáa náà máa wọlé tọ̀ yẹn. Àmín. Ẹni bá sọ bẹ́ẹ̀. Kódà yóò dẹni pé kódà dáadáa tá a rántí tọrọ náà kó tó ṣe fún wa. Kọ̀dìtọ́rọ̀ ṣọ́ọ́pì lìnàbí Muhammadin. National missioner. Ṣé kò ní? Bí tẹ́ ẹ ti lọ mú ọkọ̀ yìí jáde, kì í sàwọn òmùgọ̀ lójúkò ní rántẹ̀wù. Ẹ ti gbá rìsẹ́ẹ̀tì pé ẹ̀tàdúrà rẹ̀ ò bá gbà ó ṣòfò. Ọlọ́mọdé á ṣòfò. Kódà bọ́ọ̀bà ni sàmí Ọlọ́run tí ó gbà lórí ọmọ rẹ̀. Fàmátà ìlà dákàlì màkọ́mi rùsùlù. Istijaba Muslim Foundation ISMAF. Àwọn afẹ́ mú kíní ẹ̀ jáde ọ̀nà àdúà. Ṣé ẹ mọ̀ lè ṣá kì í ṣe SH ẹni tí wọ́n jọ ní sí rí ni ẹni Saifu ẹ má fi H sí o Saifu ọ̀nkọ́ kí ó náà lò ẹni Saifu kì í ṣe SH Saifu. Good. أتعذروا بالدعاء وتزدريه. مثل أجري. فما تدري سكو بما صنع الدعاء. Mo fẹ́ kẹ́ mọ rírì ọkọ̀ tẹ̀ ń jẹ́ náà. Àṣé kò sí ìdà tó mú bérebére tó dàbí àdúrà. Gbogbo ìdání máa kú lẹ́nu àdúrà ò lè kú lẹ́nu. Kò lè kú lẹ́nu tiẹ̀. Ẹ sọ pé Ọlọ́run tóbi. Àtàzáwò bí dọ́ọ̀yì wàtàrídàrí. Ẹ jí kó rìn ká ẹ wá filẹ̀filẹ̀ jí kó rìn ká. Àwọn tí ó padà máa donate bọ́ọ̀sì ní àyín lọ. Bẹ́ẹ̀ni. Wọ́n tẹ́ sàmì fún ìyá rẹ̀. Bàtàrí bímá sọ̀nà dọ́ọ̀. Kódà bẹ́ẹ̀ ní Kàábà ọmọdé a máa rìn ká. Bẹ́ẹ̀. Ẹ̀fún wọn lẹ̀ àwọn ògo ìsìlámù lọ́la nù. Bàtàrí
tẹ́ bá ti ń dẹ́rù bá ó lè eight jọ Islam ìgbà sì ń ṣeré káwọn lé a. irú èyí wọn ẹ ti ra bíi tọ́mtọ́m ẹ ra bisikíìtì tó pọ̀ ẹ máa ha lé ẹ lọ́wọ́ wọn ní òfin wọn ẹ ṣe káàdì kan ra pálí bisikíìtì mẹ́fà wá kó máa fún ọmọ wẹrẹ kí wọn máa jẹ lọ sọ kòbókòrò. sọgbọ́n bá ẹ gbọ́dọ̀ lé wọn mọ́ o tẹ́ bá ilé wọn sọ báyìí kílẹ̀ mú lọ lẹ́nu torí gbà tí mo wà kékeré ẹnìkan ṣe kà fún mi rí gbà tí mo wá jẹ ìmọ̀ mo rò pé ń gbẹ̀sán ni ó fi yèrè pè sí mi láàrí ọmọdé sì gbàgbé ọ̀rọ̀ gbà tí mo wá dé ààyè tí mo dé yìí kì í ṣe eré 24 years mo dì mọ́ Ọ̀fà ní mo wá ní wọn lọ pé wá ẹ̀rú wá bàbóyá mo rántí kó fi yèrè pè sí mi láàrí wọn á kà bí àjẹ́ dákun torí Ọlọ́run òun máa mà lójọ́ náà mo ní kí lè ṣe tẹ́ ẹ̀ mọ́. ó wá sọ mo wá gbé ẹ̀rìn mo ní lónìí gbogbo pàṣẹ yín ló wà lọ́wọ́ mi àmọ́ ní fi àjẹ́ yín. ọmọdé gbàgbé ọ̀rọ̀ o ẹjọ́ wọn rìn ká o èyí ni ẹ fún ọ ní nǹkan ọmọdé tó máa jẹ nǹkan kan tó máa mú gbòye tẹ́ fún àgbàlagbà yẹn kàn fẹ́ pa wọ́n ni wọn ò ní di nǹkan ọmọ jẹ tó dùn wọ́n. ìkànnì sí ẹ léṣe ni àgbàlagbà mi ló mọ̀ wọn ààrẹ gbogbo tó ń jẹ ọ yàgbẹ́ nínú mọ́tò wọn ní fọmọ rẹ lé gbogbo nǹkan lọ fẹ́ tọ́wò ní àyè ọmọ kò bá ọmọ rẹ. àtàzọ́ òbí. gbogbo tí a ṣe tí a fi ṣúgà yìí kó àlàáfíà rẹ ò gbé mọ́ o ọ̀ya wá sí lálọ́ gbàgbọ́dọ̀ pé fún ọmọ rẹ lé ní o bọ́ọ̀dù ń sáwọ́ sí kóòkì lọ́wọ́ sáwọ́ sí mìrìndà èyí ò bọ́ láàmú o wọ́n dá wàhálà rẹ fún ọmọ rẹ ìkìlọ̀ ọ̀nù kí n tó bẹ̀rẹ̀ wá sí. náà tó bẹ̀rẹ̀ wá sí. àtàzọ́ òbí dùn ìwà táwọn ìdarí. national mission kí ló tẹ̀ kó kọ́ wa mọ́. ọmọ àtàdéré bí máa sọ̀nà àdó àwọ̀. adúgbò fún ọ náà. alhamdulilayi. ẹ̀ tó lè dúpẹ́ ni. alhamdulilayi. dáwọn lé ọmọdé ọ̀nà àlùbáríkà. Subhanallayli la tuhti walakin la amadu walil amadin ida'u. ọba tó ṣe pé tẹ́ ẹ bá ti ń pè é àjáàbà the simple is àjáàbà. Tó bá ilé pe Ọlọ́run àjáàbà ó kọjá kó má dán Ọlọ́run. Inna du'a ẹ dẹ́kun farabalẹ̀. laminatu min rabbina. Bọ́ọ̀lù ẹ̀ máa mi. Lazim du'aka bukratan wa asila. لازم دعاك بكرة وأصيلا. إن الدعاء لمنهة من ربنا لازم دعاك بكرة وأصيلا. Mo dúpẹ́ tí mo lè dáhùn kó lọ wí jèrè. Inna du'a minhatun min rabbina. Ìgbà fún ẹni ó dìbò dáadáa. Lazim du'aka. Ẹlẹ́kẹ̀ farabalẹ̀. Bukratan wa asila. Lazim du'aka. Bukratan wa asila. Inna du'a Jẹ́mẹ́ẹ̀lì náà. na'am. Lẹ́ẹ̀kan yẹn ṣé spíkà débẹ̀ sá? Wọ́n tó síbẹ̀ àbí? Wọ́n sì ń gbọ́ tí ń sọ mẹ́ẹ̀ náà. Ẹ̀bẹ̀ sọ fún ẹ̀ tí ń pa o. Ẹ̀nà kí ni? Inna du'a laminhatun min rabbina. Sẹ́nitọ̀ wa
Gàníyàn láríwájú. Solomon. Boss. لازم دعاءك. Tí o bá tiẹ̀ ní òsàdúrà. Ẹ̀yin ò ní bá a sọ bẹ́ẹ̀. Wọ́n ní bí ṣe kojú bàkẹ́ bá débi ẹdẹ ni. Bẹ́ẹ̀ bá dé òsàdúrà kì í sí àwọn olóríire náà sọ báwọn. Mọ iye tó bá fà á ká má dé èèyàn ni. Bàbá ẹ̀yin ò ní ẹni sọ báwọn. Lẹ́kọ̀ọ́ yìí àìmọye orí gbàgbà tó lè kọ lórí yín tí kò fẹ́ ṣẹlẹ̀. Ẹ lọ jòkó ètò yín ti pọ̀ jù báyẹn ọkùnrin tí ìlú ẹtí mọ̀ ẹni wọ́n lọ jòkó. Iná dùn sẹ́rí tẹ́lẹ̀ fẹ́ gbádùn mi ẹ̀yin ẹlẹ́gbẹ́ ètò yín máa pọ̀. Èmi tí sáfẹ́ ẹlẹ́gbẹ́ the grand imam of Ìfọrọ kingdom. Ẹ farabalẹ̀ kí n bá yẹn jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Ibi tí bá ń bá sọ̀rọ̀ èmi fẹ́ kéèyàn ó dìde lọ bẹ́ẹ̀ kò ní jẹ́ wọn tẹ́tí gbọ́ mi. Lámìnì àtún bí ọ̀rọ̀ bìnnà. Owó gbọdọ̀ fún. Èyí ò ní òsàdúrà. Bí kádàrá bá ń bẹ àdúrà máa kú kádàrá lọ́wọ́. Ìwọ̀tọ̀ bá ní àkọọ́lẹ̀ mẹ́ tó gbẹ́nu rẹ tì olórí bú bá tiẹ̀ jẹ́. Èmi ló sọ mi débi tí mo dé yìí. Àwọn àgbàlagbà sunkún mi lọ́dọ̀ náà ni. Wọ́n rà á ọlọ́run sì tà fún wa. Ìwọ̀tọ̀ wà á bí lórí opportunity wà fún ọ kí kádàrá rẹ ó yí padà. Tó bá gbẹ́nu tì lókù. Kádàrá ti gbẹ ó dá má ṣàdúrà. Ọlọ́run tó ní ẹ pè mí kò mọ̀ kákọ́ ọ̀nà ẹ̀mẹ́ kó tó ní ẹ pè mí. Yá máa jìyà lọ. Bàbá àgbàdo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ o. Ẹ̀dá primary kọjá, ẹ̀dá secondary kọjá, ẹ̀dá final kọjá, Abuja wa dé. Lẹ́kọ̀ọ́ ìtẹ̀yẹ̀ báyìí dìbò tó báyìí dé federal level. Ẹ̀kí bọ́lọ̀ ń sànù rẹ̀ àdúrà rẹ̀ gbà. Àbẹ̀mí ni èpè kò sàdúrà. Sẹ́mi nìkan mo kéwú lọ́fà. Gbogbo ilé wa àṣẹ páàrí kéwú náà máa ké wáyé èmi tí mo jòkó yìí. Tó bá wù Ọlọ́run tó fẹ́ lọ sí nǹkan. N lórí tí ń kété ìfarabalẹ̀ gbọ́ yẹn. Iná dùn lámìnì àtọ́ mi ọ̀rọ̀ bìnnà. Àdúrà tẹ rí yẹn ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run pé mo fẹ́ yí tiẹ̀ padà. Bẹ̀mí kí n yí padà. Sunkún sí mi lọ́rùn nǹkan rẹ tó bàjẹ́ kí n bọ̀ tó. Gbogbo ọmọ rẹ bìnrin tí wọn ò lọ́kọ ọ̀hún tí wọn dàgbà sílẹ̀ rẹ tí wọn fẹ́ máa yẹ wú lórí. Bẹ̀mí kí n fún ọ lọ́kọ gidi. Kò yẹ dálé mo súnmọ́ èébù rẹ ládùúgbò tí kò máa rẹ ò lọ́kọ náà. لازم دعاءك. Tẹ̀rọ bá dúrà. بكرة وأصيلا. Tó o bá ti jí kó tó ṣe ń pa. Àdúrà ni ọkọ ṣe. Tó o bá sùn, má wo fíìmù sùn. Má wo bọ́ọ̀lù sùn. Àwọn tẹ́ ń wo ayé wọn ti dá ní fi ń wọ̀. Ṣé wọ́n ti wò wọ́n? Àdúrà ni ọ ṣe sùn. Ẹni tí o bá ṣàdúrà sùn. Ṣètánì ó gbàjọba lọ́rẹ̀ kí lè tó mọ́. Allah. لازم دعاءك. Allah akbar. بكرة وأصيلا. Bọ́lá nǹkan tí mo fẹ́ wí. Ìwọ tó bá wí tó fagùn. Àfẹ́wí la ilaha illallah. Ṣé ti wí tí? Kọ́ bí wọ́n ṣe wí. Ẹ̀wí tẹ́lẹ̀. Ẹlẹ́mìí ti sí é lọ. Ẹja pè ẹ̀mí rẹ̀ kó ráyè
kódà ìwòsù kádùá ló ń gbà lónìí wọ́n àti lásán tí mo fẹ́ ṣe mo fẹ́ fà ọ́ débi tí ọ ti mọ̀ kádùá rẹ̀ gbà lónìí wí kàn sí kí wọ́n wí. Ṣé ẹni bá jẹ̀bi mọ́? Àbẹ̀rẹ̀ tí o bá wí ní ìsìnkú. Gbọ́dọ̀ nǹkan yìí, the symbol àtẹ̀lẹ́ bàbá bá bọ́ àkí ogbó yín. Àrẹ́bì ló jágùn. Ọ̀yọ̀gbọ́ rẹ̀ ń sọ́mọ́ lò. Àrẹ́bì ń jágùn. Ara béèrè ẹ̀tọ́ ẹ̀. Ó wà lọ sinmi lójú ogun. Ọ̀tá ìpadà ẹnìkan wá pẹ́ lẹ́yìn inú àwọn ọ̀tá ó ń pẹ́ lẹ́yìn ń pẹ́ lẹ́yìn ń pẹ́ lẹ́yìn ó kàn yọ idà ní orí ànábì ni lẹ́yìn mi ẹ̀ yorùbá ànábì bá lẹ́yìn mi wọ́n yorùbá ànábì ó ní kò kú kọjú sí ọ àmọ́ náà ti kọjú sí ọ sọgbà bí ògbọ́ ó wá ta ànábì nípa kí mo ló ṣe ẹsọ tẹ̀lé mi ìyá mi ẹlẹ́hà mo kí ó rọ ìpápá ànábì mo fẹ́ kẹ́ mọ ìyá àdúrà lónìí ó lè ṣèbí ìdàtọ̀ gbójúlé nì ta ló ní kí n má pa ọ́ tálágbára ká ìdá sì ń bẹ ní ọwọ́ rẹ tí ń kọ́ mọ̀nà. Àrẹ́bí sì sọ̀kalẹ̀. Sọ̀kẹ́ tó bá ṣe wọ́n náà ni mo kú ooo. Ibi tó ti gbé ọ lórí nù. Àrẹ́bí kẹ́ wò ni. Ó wo owó dà tó wà lọ́rẹ̀ báyìí. Àrẹ́bí ni la ilaha illallah. Jẹ̀mọ́. Ẹyọ kan náà ló wí. Ìdá kan bọ́ lọ́wọ́ rẹ̀ ni. Ànábì kan he ìdá padà ni. Ìdá tí wàá dọ́wọ́ mi ní ìsìn. Ìdọ́wọ́ ànábì báyìí. Ta ló lè ní kèmí ní òun pa ọ báyìí? Yorùbá ànábì jèrè. Ìdọ́kọ̀ ta sí omi, wàgọ́ mi wọ̀n wá sí dàtẹ́yìn. Ọgbọ wàsálì ركعتين بليلة olùwọ́ tí nǹkan bá le fún. فيها من dákun tádùá rẹ̀ ò tí ìgbàdọ́tọ̀ wà níbí bóyá وكم من àtọ̀rọ̀ ó bá báńkì fẹ́ sìn olówó wọ́n ti fẹ́ talé rẹ̀. وشدة nǹkan le ọ̀rọ̀ skul ọmọ sẹ́mẹ́ ọ̀sẹ̀ withdraw àwọn ojú tì ọ́. تودع lọ́sàlùwàlá وصلي lọ kí. ركعتين بليلة tó bá dòru yẹn náà fi dàrá kà méjì. mo bí Allah. وارفع يديك bàbá ṣetán wá tẹ́wọ̀ rẹ sọ́lọ̀. إلى السماء ففوقها bí tí mo bá dé òde fẹ́ sọ̀kalẹ̀ tẹ́wọ̀ rẹ báyìí. وارفع يديك bí ọwọ́ rẹ tẹ̀ rẹ báyìí. إلى السماء ففوقها àfa tẹ́wọ̀ rẹ fọ́tò wọn yà ká. رب ọlọ́dún ẹsẹ̀ fọ́tò ní sìn tẹ́wọ̀ rẹ ká dùn àdúgbà. إذا ناجيته ما ضيعك wọ́n sọ pẹ̀lú ọ̀rọ̀ rẹ pé ọlọ́run sọ pẹ̀lú ẹnu ara rẹ ní ọlọ́run. الله má jẹ́jẹ́ ni ó gbófo. má jẹ́ tèmi ó gbófo. mẹ́ta là á wí o wọ́n tó ya ọ̀rọ̀ káàkiri. ọdún ọlọ́run الله má jẹ́jẹ́ ni ó gbófo. má jẹ́ tèmi ó gbófo. ọlọ́run الله má jẹ́jẹ́ ni ó gbófo. má jẹ́ tèmi ó kó rẹ gbófo. kó ara rẹ báyìí. وارفع يديك إلى السماء. ntọ́jú ẹ̀ máa ṣe yìí mo kọ́ fẹ́ ju àdúrà kí tó bá yẹn sọ̀rọ̀ ní. wọ́n ń dákọ̀ ìsìjàbà
ọmọ mi dókítà ó kọ ẹgbẹ́ wọn yìí ó ti fi dé já síbò mi mo kọ tẹ̀ ń jẹ ẹ̀yin àgbàlagbà ṣé mo tún lè sọ kíní kan fún yín ọ̀rẹ́ méjì kan mẹ́tẹ́ ń bára wọn sọ̀rẹ́ dókítà ṣe kó ní àwọn méjèèjì wá níṣẹ́ lọ́dọ̀ ọba àlú àwa ń ṣe fàájì lẹ́yìn ìpínlẹ̀ ọba ìkan wá ní ibi tá a wà yìí yóò ti dáa fún wa ìkejì ní gbẹnu sọ̀n ọlọ́ọ̀ ní èjò dáa fún wa tá a bá ti ṣàdúrà yóò dáa fún wa. àwọn ti wí bẹ́ẹ̀ fọjọ́ méje inú wa bí ọba yìí ó ní wo ìgbà kí mo lè sọ ọ́ dé ìyàwó fìrà mi hàn àmì èjì wa ń lọ lé nírọ̀lẹ́ ó wá mú ẹnìkan ó fún ní 5,000 ìkejì ó fún ní adìẹ àmọ́ adìẹ tó wà ó wá lánàá adìẹ o kókó bíi $20,000 sílẹ̀ ó wá gbé fún ètò ní ọba ní òjì kó wọn sórí rẹ̀ ètò ní àdúrà ní ó là ó fún ní 5,000 ní a bá dọ́nà ó ní adìẹ ló wá fún mi kí ni n fa adìẹ ṣe mo ládìẹ tó pọ̀ lé bá ń kó 5,000 máa má díẹ̀ lọ. wàrúfà yọ̀dọ̀ ìka ìlàsà. ọ̀nà pẹ́ ìfarabalẹ̀ ń sọ yókù mọ́. ìlàsà máa ìfàfà ọkọ̀ rọ̀bọ̀n ìlà. Farabalẹ̀ ni. àtọ́wọ̀ lẹ́yìn ni mọ́sàn yókù mọ́. tani ni o ṣàdúrà ọ jẹ fóyà. ìlànà ẹja ìta o. bàbá ó tún ṣe bẹ́ẹ̀ níjọ́ kejì ó tún mú 5,000 ó tún fún ọ̀nà kó 8 yẹ ó bá díẹ̀ fún owó sí wà nú ẹ̀ ó tún gbé fún ó wá ṣe bẹ́ẹ̀ lóṣù kan tí ń kówó sínú adìẹ èyí tí ó ṣàdúrà wọ́n sì ń ta fẹ́ni tí ẹ kówó lásán fún dọ́là sì ló wà nínú adìẹ ló bá doṣù kan ní ẹ wá náà ṣe achievement yín èyí tí fún ní 5,000 èmi mo nílé sà èmi náà mo tó rà yìí kódà ẹsìn mẹ́rin tí mo ti rà ní mo ti ra oko yìí oko tó rà jù ní ọgbà yìí lọ ó wá pè tí pé kí ló rà ó ní kí ló wọ́n rà adìẹ lẹ̀ ń fún mi kí ni fa adìẹ ṣe ọlọ́ọ̀rọ̀ náà ọ̀ túnú adìẹ wò rí ó ní olówó ní kò sí mọ́ adìẹ bóòlù wa máa ṣàdìẹ ó ní máa tà á fún lọ́nà rẹ̀ jẹ̀mẹ́ tí ó ṣàdúrà yóò sì máa ta orí rẹ̀ kánú. Allah Rabbon. sọ ti rí nǹkan dì mú. ìlà. sọ rí nǹkan dì mú àbá rí nǹkan dì mú. nàjà ìta ó máa bọ̀ ìyá. ọ̀nàrẹ́bù Maruf akínṣekínni. bàbá dá sí ìmọ̀ ẹjọ́ wálé rẹ̀ tí wọ́n mọ̀ sí báyìí. akínṣekínni. akíntẹ́rù àbí akíntẹ́rù Fatai right honourable Mudathir Ọbaṣá Mudathir rẹ mo pe àwọn ọgbọ́n kéwù èyí tí mi pe ló kọ̀rẹ́ǹtì ó tún ní Mudashiru tí máa sọ bẹ́ẹ̀ pẹ́láǹtì ní fúrú mi Mudathir th Mudathir ló correct ọ yẹnu bí ejò Mudathir tíṣà lè mi bẹ́ẹ̀ ni yóò dàgbé lẹ́tọ̀ọ̀rà kò ní bàjẹ́ fún ọ bó lọ wí jèrè. Rabbon ìlà. aláǹtí wa Ìdòwú adéṣekínni musari adé gas bó ní ẹsẹ̀ pé pọ̀ mo fẹ́ kọ́ péré adé gas sẹ́rọ kọ́tà ìbájọ kọ bí ẹni tó kọ bí ẹni tó kọ máa jẹ́ tí wọ́n wọ́n tó wá lọ́ máa jẹ́ tí ò ní bínú lẹ́nu mo fẹ́ kó ló kó kọ mo kẹ́yìn àgbàgbọ́ council of elders mo kí mo káwọn obìnrin ó débẹ̀ ó dẹ̀rọ̀ mo kẹ́yìn tẹ́ fẹ́ joyè lónìí ẹ̀ ní joyè nínú ẹ̀sìn ẹ̀ máa gbà yìí
ẹ kú bí tẹ bára yín lónìí ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún ká tó joyè dámi lóhùn. ọgbọ a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Sọ́kọ́ bàbá ṣe àìní. Bẹ́ẹ̀ni. Ṣé kò ṣe kí ni? Kò ní. Bàbá ṣe àìṣe kí ni? Àìní. Àìní. Bẹ́ẹ̀ni. Wa qala rabbukum ud'uni astajib lakum. Wa qala rabbukum ud'uni astajib lakum. The same way. Àwọn àfáà wa dá sí Abul Abbas. Qala ash-Shaykh Abul Abbas. Radiyallahu ta'ala anhu. Àmín. Sọ ìyàwó tí ń gbọ́ nísìn. Ṣé ẹ ti ń gbọ́? Bẹ́ẹ̀ni ìyàbá tiẹ̀ tí ń gbọ́ gbogbo ayé tí ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́hà orí tá a gbé jẹ̀ ní bàbá sí. Orí náà ó tó rẹ̀rọ kẹ́rọ máa jálé bàbá asọ́rí ni. Mo fi kí ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wọlé fọ́lọ̀ lára àwọn ọkọ yín. Bàbá mi kí. Ẹ̀yin àgbàlagbà mo á ti kọjú sí i báyìí. Náà. Òun ló sọ̀rọ̀ yìí. Ó ní àwòkọ́tù lè ábdì. Arba'atun la khamisa laha. Allah. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ tí a fẹ́ kí n tẹ́ ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ni. Mo ti sọ̀rọ̀ kan fún mísánná wa níbí. Mo ní tọ̀ọ̀ bá ti fún mi lára balẹ̀ báyìí. Ẹ má pe ọkùnrin yẹn mọ́ nfẹ́kẹ́ jí ó sẹ̀mí. Ó bẹ́tà kan lọ máa dìde bá a. Bẹ́ẹ̀ bá ti ń pè tí ń lọ tí ń bọ̀ ọ́. Wọ́n ti ń provoke ọpọlọ mi báwo. Iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe. Ọ̀rọ̀ òsínfẹ́ nǹkan mi ìdáyọ̀ kọ́ rí sọ bí ẹ ṣe pè ọ́. Àwọn tí ń bẹ lójú agbo tí wọ́n dáàbò wa ẹlòmíì ò kéwù àmọ́ pọ̀lọ́ rẹ̀ rú dé sọ́mọ̀. Ẹ jẹ́ àdìríbà fún yín. Gbogbo tẹ́ fẹ́ kájú ṣe tẹ́ ń kọ́ ọkọ síwèé o. Mo ní mẹ́rin ká tí mo lè pè tí ó fún yín gbogbo tẹ́ fẹ́. Kápẹ́ lówó ni Ọlọ́run fọ báńkì sọ́mọ̀ ní èsì tẹ́rì. Èmi bẹ́ kẹ́yìn ó dà níyàwó sí mi pé bá a gbowó ń bínú sí dáadáa. Jẹ́ ṣe wáàsí fúnra wáàsí mi ní òdòwó nísìnyí. Wa qala rabbukum ud'uni astajib lakum. Ẹnìkan ṣe bẹ́ẹ̀ jẹ́ ní àbáyé bá mi gbowó. Mo náà mọ ìlú tí mo represent ni. Ọ̀gbọ́n kọ̀ fàárí ọmọ yóò ló òbítíbitì. Èmi kí n máa bọ́ gbowó ó dà mo kàn sọ máìkì rẹ̀ ni. Ó sáré tẹ̀lé mi débi ọkọ̀ mo náà kọjá àyè rẹ̀. Èmi gan-an mo níwọ̀n bá ti mi ń ṣe ayé tí òfin lè rọ́ mi lẹ́rẹ̀. Àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lé ni. Wa qala rabbukum ud'uni astajib lakum. Mo kí sẹ́nitọ̀ wa jèrè. Ń jẹ́ ìwọra jí wa gọ̀. Lẹ́ẹ̀kan bá fẹ́ máa gbó bí ajá mo ní kí ló dàbí kéwọ́ ẹ̀sìn ẹnu yìí. Àlè ilmu ààrẹ yóò láàrin. Ìmọ̀ ló ga jù láyé. Èmi là fà ń kó tẹ́ ìsunkún. Èmi ayé nù tàbí kí á máa jù bá lọ. Bàbá wákàtí ayé òjú mẹ́rin lọ kò pé márùn-ún. Àkọ́kọ́ bẹ́ẹ̀ o ní ìmọ̀tún ayé tá a wà nù rẹ̀ yìí ọ̀lẹ́rí dẹ́kun níbẹ̀ o wọ́n rò pé ọmọ ń ṣe jẹgbẹ́ rẹ lọ o. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdẹ̀kùn níbí tẹ́ ẹ wá ń ṣe bí olòṣì ẹ̀ mọ́ sọ fọ́nà kó dá yín padà sẹ́yìn. Ẹ̀ sọ fọ́nà tóbi.
jàmá ẹni kíni Kíni. o tó bí Ọlọ́run jù láyé ni kó kẹ́yìn kó má kẹ́ ẹlòmíì Ọlọ́run ni sọ ọgbọ́n tó mẹ́rin tí mo ní ọmọ rí ṣe mo gbà nǹkan mi jẹ́ gbé fẹ́ni tó ọ̀fẹ́ fún lọ́ máa tó lẹ́nu ọ̀nà rẹ̀ padà. ẹ̀yin ìyá mi ṣe tẹ̀lé mi láì ṣépèlé ẹlòmíì ó ti ṣépèlé rẹ̀ kò lọ́rọ̀ méjì Nàìjíríà yóò dáa ó kọ́ ní àkọ́gbé àkọ́tà Lẹ́kì Àjà Banana Island Ìkòyí ó wá kọ́ ló ti wá fi 5 naira sínú igbá ní mọ́sálásí ọlọ́lọ́ dáa bá báwo gbé yóò fún kó kí í jèrè kó kí í tààrà pẹ̀lú táwọn ẹbí kíra wà yẹn ọlọ́run sọ fẹ́ ní 5 naira kẹ́yìn ni ọlọ́run mọ̀lẹ́kà tó wà ní owó bá mú kó ní bílíọ̀nù musa ìjẹ àárọ̀ ni ó sì jẹ tọ́kì bí mẹ́rin ó padà yìí pé kì í jẹ lójú èèyàn kó bá gbóyàn jẹ tọ́lẹ́tì ní tí máa mú nǹkan ó lò fò ọ̀dààmú kọ́ tó lówó ọ̀tún dààmú náà ọ̀dààmú kùnù. Ṣẹlẹ̀ ní nínú àsìkò tá a tún lò láyé àbálíyà àsìkò kejì nínú ayé ẹnìkan gbé kọjá kó má rí àdánwò èèyàn lè gbé láyé ìtì ẹ má bà bí ètí bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní ọdún bíi mélòó kan sẹ́yìn Ọlọ́run mímí nínú gbà mo sọ́dà mo kó lórí atẹ́gùn Ọlọ́run jẹ́ n fi kàn ọ́ kínkín mo máa jẹ́ òye pé òpin ìrìn àjò kọ́ nìyẹn ṣùgbọ́n fa sára mi ni ọ́ túlẹ̀ ọ̀nà tí mo fara mi ṣe fún ọ náà àmọ́ gbà yẹn ó jẹ́ mọ̀ ẹ̀yin tẹ́ wàá ní ẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀rọ àdánwò. الدار لا يبقى بحال واحد. Ẹ dákun torí Ọlọ́run tí wọ́n ti ní ẹ dákun o ti ròyìn ìròyìn tó pọ̀ nù. الدار ayé لا يبقى kì í dúró lójú kan. بحال واحد. tí mo fẹ́ bá yẹn sọ bílíọ̀nù nínú. ìgbà kejì ni kéèyàn ládánwò. لابد من فرح ومن أحزان. dákun ṣé ń tẹ̀lé mi. inú ò lè dòdò kí lè o má sùn. bínú bá dùn á lọ sùn káyìn náà ni. ìwọ tó wà níbí má jẹ́ kí àdáwò máa bọ́ lójijì máa rò ó ìwà mọ́tò mo fẹ́ gbé ọ lòdì ṣé gbé ọ wálé padà ọkọ̀ ní ò wálé ni àbí mi tí mo lọ́kọ̀ àbí ká méjèèjì ó wálé àbí ká méjèèjì ó wálé Ọlọ́run ló máa yẹ ọkọ̀ tó pọ̀ lówó rẹ tí ó sì bàjẹ́ ń tiẹ̀. لابد من فرح lára àsìkò kan ní kéèyàn máa rí àdánwò ayé. ومن أحزان. Ọlọ́run máa jẹ́ àrí àdẹ́tán. آمين. Gbọ́ Yorùbá lẹ́kọ̀ọ́. Sọ́rí àdánwò tó bá ti wù ọ́ yóò lọ. Àdẹ́tá máa ń tòkó tíyàn kì í kú òmánà. Ọlọ́run máa jẹ́ àrí àdẹ́tán. آمين. لابد من فرح ومن أحزان. Jàmáà tọ́ọ̀tún nínú ìgbà kẹrin ìgbà kẹta tá a lò yóò máa tẹ̀lé tọ́lọ́ bẹ́ẹ̀ náà kọ́ kú sórí ìtẹ̀lé tiẹ̀. Jàmáà àkànṣe tọ́lọ́ lánàá wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ni o. Ṣètánì sí Ọlọ́run débi wà tó kò parí ẹ̀ dáadáa. Mẹ́sẹ̀ fàárí o kódà nọ́fìlà mi tí ma yẹn lórí 1,000 ní sálámà 500 ṣèbá àti ìkú náà ọ lè má lè ṣe mọ́ o. ẹlẹ́kẹ̀rin oníkíni àwọn máa sí yá àsìkò kẹrin ní àsìkò ẹ̀ṣẹ̀
kò sí ẹni tó pẹ̀lú ojú aago yìí tí ó ṣẹ̀ lórí èmi tí ń sọ̀rọ̀ yìí kò tí ì dáa fún ọ ọlọ́yin ṣẹ náà ọ tí ì ní irinṣẹ́ èṣù lọ́wọ́ ọ ní mọ́tò ọ nílé ọ fáìn ọ lásọ gidi ọ wà láì ohun ṣẹ náà rí kí lọ́ọ̀ tó fi ṣẹ̀ ọmọ rẹ ò tí ì yàn ọ lóbìnrin lé ọwọ́ lọ́ọ̀sẹ̀ ọ tí ì ní irinṣẹ́ tó fi ṣẹ̀ lọ́wọ́ nìyí jẹ̀mọ́ bẹ́yẹn bá lé ní 80 lónìí tó o bá yẹn ra ọkọ̀ tuntun tó lọ bìkan báyìí ọmọ 20 ní ọmọdé ọ̀ka dáàdi ìṣẹ̀mọ̀lẹ́ ní nọ́mbà yìí wọ́n fún wò yóò mẹ́sẹ̀gì ẹ̀ more than 50 times kó tó délé ọ máa sọ pé ẹni tó fẹ́ kú lọ fẹ́ ẹ̀sá ni kú lọ́la ìtumọ̀ ẹni pé òun jẹ tèmi kó tó kú olóhùn pọ̀bì olóbìnrin ìwọ́tá yìí ò yẹ òde wo lọ lórí tí ẹ fi ọ́ sàgà wájú ṣèbí inú ọ̀rùn náà máa wà. Madame ló. Kíni ka Ìbílísì wá dùnìyà? Wàlàlá Ìbílísì wá dùnìyà. Wọ́n náà fún síyà wálé hàwá. Kayfa al-khalasu wa kulluhum a'da'i. Ìgbésẹ̀ tó tẹ̀lé yìí bàbá. Àsìkò mẹ́rin ó ní ìwọ̀ tó yẹ kọ́ fún. Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn iṣẹ́ tí rí alẹ́ rí nísìn. Mo kọjú sí àbí. Ọlọ́run mi kájú ànúkò lára ẹ̀yin náà. Àmín. Bàbá ṣe ń gbọ́. Ìwọ̀ àkọ́kọ́. Mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa. Tọ́fí nẹ̀ má ti àṣúkìrù. Ìwọ tó kàn bá wá ṣe ìdẹ̀kùn fún. Máa dúpẹ́ ni o. Ìwọ tó náà bá ṣàánú máa dúpẹ́. Ṣèwọ́n ẹ̀ tó náà bá ṣàánú. Kì í ṣe ká máa dúpẹ́ ẹnu nìkan ẹ fowó dúpẹ́. Ẹ fowó dúpẹ́ o. Ẹlòmíì ní ìsìn ọlọ́run ló máa yí àlè tó rán ní Mákà. Àmọ́ kò kún ọ̀dà mọ́sálásí lé wọn rí. Èèyàn á dúpẹ́ ni. Tọ́ọ̀bù á dúpẹ́ síbi tọ́lá wọn ti kí ọ̀pọ̀ ọ̀sẹ̀. Mo ti wọ́n ọkùnrin tí o gbọ́. Ẹ fún ní serious warning, last warning. Ìbílísì wá dùnìyà. Mo mọ̀ káyìn lẹ́ mú wa yóò mọ ìyá díẹ̀. Ṣé gbọ́? Wá tó pẹ́ dúró ẹ̀jẹ̀. Wọ́n náà fò sí wálé hàwá. Ọlọ́pàá ìwọ àti kéje eléyìí ní ń jà lẹ́ẹ̀kan ó ní mo sí ní ọ̀rẹ́. Táyì méjì ń jà lẹ́nu ọ̀nà ẹ̀kún mọ́tò mi. Ètò yarí fún kò ga jù báyìí lọ. Tó náà wá òǹdà bọ́ sí ààrẹ ẹ̀tọ́ yarí fún ó lè gbé ọkọ́kọ́ lọ́rùn. Kayfa al-khalasu. Ẹ̀rọ pé èrì nígbà tẹ̀ ń jà. Mo rí tó ń sọ pé èmi ò di PRO. Mo gbọ́ tó ń sọ sí onígbàdàn wa kọ́ àjọwọ̀ uniform ni. Wa kulluhum a'da'i. Àmọ́ òní ọ̀gá ìgbọ̀n tó ń sọ wá. Kayfa Wọ́n ti wá wọ ọkùnrin tó ga tí ò sí táwọ́ tẹ̀ lórí. Wọ́n sì